jẹ́ Abdulgeli Ọlọ́kẹ̀mẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ lè sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè tá a wà yìí tí wọ́n ń pè ní Olúbàdàn village. Ẹ ṣé àdúgbò lọ́wọ́ yín ní táwa kan yìí ní pẹ́ láyé àná àwa wọlé níbi aago 10 kọjá díẹ̀ làwọlé a fẹ́ sùn báyìí nínú ilé wa lálẹ́ àná láti ọ̀gbọ́n táwọn láńlọ́ọ̀dù lọ́jà ara wa tájọ kọ́lé pọ̀ yẹn wá ń kan ilẹ̀kùn ilé wa pé kálukú ẹ bóde o àwọn kẹfẹ́ ìṣẹ̀lẹ̀ kan ní àdúgbò pé wọ́n jíyàn tó kọ́ sí àdúgbò wa ń bí yìí o bí tí wọ́n sì jí aláàní kálukú wa náà ìbẹ̀rẹ̀ sí ní jí àwọn alájọjọ dókítà wa ládùúgbò alọ́ọ̀dì jí wọn ní ìkọ̀kẹ́ ìjì tí pẹ́yìn náà bóde o nǹkan báyìí ní arí o ìṣòro ọ̀rọ̀ ilẹ̀ kan so àmọ́ gbàtà láti bẹ́ẹ̀ náà abọ́ ọmọ ìbẹ̀rẹ̀ kan wọ́n dé mọ́nú ilé ọ̀hún wọ́n sì ti géètì pamọ́ sí inú ilé ọ̀hún wọ́n dáhùn ní pé ilẹ̀kùn tí wọ́n tì ìta wọn ti tilẹ̀kùn bẹ́ẹ̀ sì ní ìsìgá tó ọ̀gá mi yìí èèyàn lọ àrí bẹ́ẹ̀ ìyẹn ní alẹ́ àlẹ́ yẹn wọ́n bá ti wọ́n wà pé àwọn ìgbìmọ̀ fìdíjáde àdúgbò kan sí orí ààrẹ yẹn ẹ má ṣiṣẹ́ orí ìgbìmọ̀ fìdíjáde iṣẹ́ àlejò ẹ̀dá sí fúnra yín àdúgbò tá a kọ́lé sí náà lọ bí sáà gbogbo wa ń bẹ̀ ìnẹ́ńdá fẹ́ǹbì ni pé gbogbo wa kárí pé ọlọ́pàá débì wọ́n bá dá sí ọ̀rọ̀ tì ń bẹ nílẹ̀ pé ọlọ́pàá dá fa ọ̀rẹ́ lé ní ọwọ́ èyí sí àwọn fìdíjáde àdúgbò àfẹ́fẹ́ wọn sì ọ̀rẹ́ ní òkú òru. Ẹ má bínú ṣé àwọn aládùúgbò náà wá sí géètì ẹni àbíbò lẹ ṣe. ìgbà tí àwọn ọlọ́pàá dé ní aago méjì lóru ajókòó alẹ́ àní jẹ́ kí obìnrin yẹn àgbẹ̀yìn kankan ó ṣẹlẹ̀ sí pé àfìrí wọn kọ obìnrin náà wọn ní àwọn pípa rẹ̀ wọn lọ́wọ́ àwọn ní àtàwọn ọlọ́pàá táwọn fojú kan ọlọ́pàá báyìí àníjẹ́ wọn fi obìnrin yẹn rẹ̀ àwọn ará láti sùn bí mọ́júmọ́ ló jẹ́ káwọn alọ́dún náà ká sùn mọ́júmọ́ ní àárọ̀ yìí níbẹ̀ nígbà tí méjì lóru àwọn ọlọ́pàá dé pẹ̀lú mọ́tò àwọn ọlọ́pàá ní wá aṣọ wa àfìgá ẹsẹ̀ àgágbòdo ẹnu géètì ẹsẹ̀ àgbò wá sí àdìwọlé bàtà wà wọlé obìnrin ni wọ́n ṣe ń gbé lẹ́gbẹ̀ẹ́ tí lọ́wọ́ débí a sọ pé òun kọ́ àwọn àmì ìrètí ní ó wá sí níbí ó ní wọ́n jí òun gbé ní sókà nílé ọkọ̀ òun wà ọkọ̀ òun kọ́ ìdè sí ṣùgbọ́n láti bẹ̀ yẹn ló ń kọ́ ọlọ́pàá sì ní wọlé wọn sẹ́ẹ̀kì ilé wọ́n sì bá ìbọn ìbọn méjì nínú ilé wọ́n bá ní inú ilé tí wọ́n gbé ọmọbìnrin yẹn sí. ẹ̀wọ́n bẹ̀rẹ̀ yẹn sí àmọ́ sí wọ́n bá ìbọn ìbọn méjì bẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ tá a bọ̀ níbẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ arímọ̀ tí ẹ̀ fi gbé obìnrin yẹn lọ nìyẹn ìgbọ́n bàtí wọ́n bẹ̀rẹ̀ lọ tán alálòdì ní àwọn tó tún ṣe ìkílò tó mọ́ ládùúgbò wa aláti tún dúró di àárọ̀ ìpínlẹ̀ kan wa àsọlé tó fi dórí ọkọ̀ obìnrin tó mú in wáyé àjọsúndé mọ́júmọ́ ni oríta ní kálukú wá sùn lọ́wọ́ mọ́júmọ́. lẹ́yìn ìbọn ìléwọ́ tí wọ́n bá ń bẹ̀ àti obìnrin yẹn kí náà tún bá pẹ̀lú wọn. kò sí nǹkan kan lọ́wọ́ dárí mọ́ wọn ọmọ kan tó bẹ ọmọbìnrin yẹn kan ọmọ mọ́. ok obìnrin yẹn gbọ́mọ lọ́wọ́. ọmọ lọ́wọ́ ọmọ ọdún 12 kan bẹ lọ́wọ́ rẹ̀. ọmọ ọdún 12. ṣèjọ bí àwọn abẹ tó ń tọmọ ọjọ́ ìjẹun dárí ń bẹ̀rẹ̀. ẹ ṣe gan púpọ̀ bọ̀ nígbà tí àwọn ọlọ́pàá wá gbé ọmọbìnrin náà lọ kí ni nǹkan tí àwọn ọlọ́pàá sọ àbí kí ni èsì tí obìnrin yẹn fọ̀ lẹ́yìn ìgbà náà. tẹ́mi kàrí máa ń bẹ̀ ni pé mo ti aago 2 àbọ̀ ńlọ 3 lọ rìn ìlú ìpèmí mọ dúró tí tẹ́lọ̀ lè mẹ́rin ọmọ wọn náà wọ́n pé àbíyèsí láàárọ̀ yìí láti ṣiṣẹ́ pé ìbẹ́ẹ̀sì méjì náà fún rajú díẹ̀ tó bí wọlé lánàá mọ́mọ́ ti ń di aago 5 àbọ̀ di aago 6 ńlájì ọkọ̀ wa gbé mi nínú ilé pé àwọn aláàlọ́dún kọ́ o ká mọ̀ sún ní títí o pé wọ́n ní láti méjì títí láàárọ̀ àmọ́ bá ti ṣe méjì hàn títì ní ọmọ ọkùnrin kan ládùúgbò yìí nínú àwọn tó jẹ́ ọmọ àdúgbò ní wọ́n jẹ́ agbódìgbà fún wọn ní ibẹ̀ tó ọwọ́ tẹ òun náà ní àárọ̀ yìí ó ní wọ́n fi wá mú ọmọkùnrin yẹn lọ ọjọ́ mọ bàbá ńlẹ̀ àdúgbò sí. ẹ jọ̀ọ́ kí ni orúkọ ọmọkùnrin náà tí wọ́n pè ní Aliu Olúbàdàn. Aliu Olúbàdàn. ọmọkùnrin náà ti fura sí. ok ọmọ láńlọ́ọ̀dù lọmọkùnrin náà. bàbá rẹ̀ lọ́ta ní ó jẹ́ bàbá rẹ̀ ti kú bàbá rẹ̀ lọ́ta. bàbá rẹ̀ ní. bàbá rẹ̀ dáńtì ẹ̀ onílẹ̀ bàbá rẹ̀ ládùúgbò ti kú yẹn sì bàbá rẹ̀ onílẹ̀ ládùúgbò yìí tẹ́tẹ́lẹ̀ bàbá ti kú àti ọdún 10 bàbá ti kú wọn. ṣùgbọ́n ọmọkùnrin tó jẹ́ agbódìgbà fún wọn bíi ọmọkùnrin tí ó ní ilé tí wọ́n wà ń bẹ̀ yẹn wọ́n ní ọba wọn ṣe bí a ṣe ń kọ́ ilé tí a fi ṣe ilé agbódìgbà olè yẹn síbẹ̀
ok ọmọkùnrin tí wọ́n fura sí tí ó ṣe ọmọ bàbá ńlẹ̀ ládùúgbò yìí ẹ̀yìn o ìyẹn ni ó gba iṣẹ́ ilé yẹn kọ́. lọ́gba iṣẹ́ ilé yẹn kó tó gbà sílẹ̀ tó kù. ok ìyẹn ló ṣe láǹfààní tí kọ́kọ́rọ́ ilé fi wà tó fi jẹ́ pòun ló láṣẹ̀ṣẹ̀ àti wọbẹ̀. ẹ̀yìn o ojú orí bẹ́ẹ̀ ìgbà yẹn. ẹ jọ kí lorúkọ ẹni tó wulẹ̀ nílé nǹkan pàtó. àdámù kúkọ rẹ̀. dàda lorúkọ náà ààrẹ bíjà kẹlẹ̀ ayọ̀bíjà akademi lẹ́yìn náà gbé wọ́n ní ta igbó. ìta igbó. dàda kílẹ̀ pé dàda araction lorúkọ ẹni tó nílé náà. bọ̀ láti ìgbà náà tí àwọn ọlọ́pàá ti gbé lọ kí ni èsì tí ẹ̀yin gbọ́ gẹ́gẹ́ bí àbọ̀ látẹnu àwọn ọlọ́pàá. lábàá tí ẹ̀gbọ́n ọ̀gá àti àwọn ọlọ́pàá ṣe ẹ̀gbọ́n láńdọ̀ òdìrí wa láńdọ̀ òdìrí mi tí wọ́n sọ yìí náà ní ara mi ṣùgbọ́n lábẹ́ bí ti wulẹ̀ kúrí àgbẹ̀sẹ̀pọ̀ àwọn adájọ́ àwọn akọ́yà ìwé ogun àti fẹ́ràn ara wa ní àmàdé lálẹ́ nìsín àbátò kìmítẹ́nì àtòkè àjọ alẹ́ láfíkà sí kìmẹ́lẹ̀ láti ní irú ilé ìmọ̀ ìmọ̀ òkúta wà ní láǹfààní. ṣùgbọ́n látìgbà tí ó ti ṣẹlẹ̀ ọmọbìnrin náà láwọn ti wà ń bẹ̀ láti bí ọjọ́ bíi mélòó sẹ́yìn láti ọjọ́ sátidé. àwọn tí ṣé kò sí ilé ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ ilé náà ni. ilé wà ń bẹ àwọn tó ń lé gan ọmọ wọn ti di obìnrin yẹn mọ́lẹ̀ sínú ilé yẹn ni. wọ́n ti dè mọ́lẹ̀ àwọn tó ń gbé ẹ̀gbẹ́ ilé yẹn àwọn náà mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. wọn mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé wọn. bọ̀ àwọn ará àdúgbò kan máa ń rí ọkùnrin tẹ̀ pé ní ọmọ bàbá talẹ̀talẹ̀ tó kàn máa ń wọlé kó jáde. àwọn náà tún mọ́ rí pẹ̀lú rẹ̀ àbò nìkan ní máa wọlé. nìkan náà ni wọlé síbẹ̀. ó nìkan ní máa wọlé síbẹ̀. nígbà kan tó gbọ́ ni pé àwọn tó kọ́ sẹ́gbẹ̀ẹ́ sọ pé ní alẹ́ ìkẹta àwọn gbọ́ tí ń da àkúta sí orí páànù ilé àwọn afẹ́ bí ẹ̀gbẹ́ pé káwọn ọmọ rẹ̀ ti da yẹ òkúta sí orí páànù ilé àwọn ìyẹn dá yàrá ẹni yẹn wá ní ẹni tó kọ́ sẹ́gbẹ̀ẹ́ ní yẹn wá ní tí mo da àgbọ̀kànlá tó borí kankan òun ní ọwọ́ lọ sùn àwọn tí wọ́n ń lọ sí àdúrà àwọn tí wọ́n máa ṣe bí obìnrin ṣe há òun ní wá ń bọ̀ lánàá ó sì obìnrin yẹn sí àmọ́ tiẹ̀ bọ̀. ó ń lọ àdúrà àwọn ṣéwù ṣe àwọn kankan ó ń lọ wá sí àmọ́ ìdí bí kò sí ilé yẹn ó ń fọlọ́ sí yín o àmọ́ wá gòkè sí ìpè rí ẹ̀ ní ọ̀bí wọn sọ pé ẹ̀dá kò please help me ní